Maybe Sunday Igboho lóògùn. Sunday Igboho lóògùn. Ẹ tètè dá sí o. Ó tó di pé ó bùrẹ́dẹ̀ o. Torí pé táwọn náà bá lọ ka ọmọ náà lù wọn. Agbára yẹn lè mọ̀ fẹ́ kà mọ́. Òṣèlú rẹ̀ ti dé ọjọ́ yé wa. Sunday Igboho is not the security. He's just trying to protect his tribe. Ń bọ̀ ń bá wọn ládé dé o. Náà nísìn àwọn bàtà wà lè sí gẹ́gẹ́ bí mẹ̀kúnnù bí ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Torí pé ilẹ̀ Yorùbá ni bí bàbá wa ní mọ̀. Sunday Igboho never have any post within the government. Just trying to do his own sacrifice. So gbogbo ẹni tí ọba. Bàbá wa ní mọ̀ pé bàbá dáadáa ni mo trust yín pé bàbá mi ni yín. Ọlọ́run dẹ̀ kẹ́yìn ẹ̀yin lórí ọba gbogbo ilẹ̀ Yorùbá àtẹ̀ntọ́fẹ́ àtẹ̀ntí ọ̀fẹ́. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Gbogbo olórí kò dodo ọ̀rọ̀ wo fẹ́ gbọ́ mọ́. Ayé ìjẹkújẹ jà lábà gbogbo adarí wa pátá korogodo. Ọ̀dájú olórí ògbọ́ kìlọ̀ aráàlú mọ́. Ayédáyé kókó jábí lórí kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Nigeria was once a great country where our parents were all born. Nigeria was once a place of joy and pleasure. Now Nigeria, your children are crying in cool dead blood. Ìjọba ẹ̀dá kùn ọ̀rọ̀ yìí ni mo fọlọ́ bẹ̀yìn. Torí pé bàbá náà ni pé ń bọ̀ ń bá wọn ládé dé o. Náà nísìn àwọn bàtà wà lè sí gẹ́gẹ́ bí mẹ̀kúnnù bí ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Torí pé ilẹ̀ Yorùbá ni bí bàbá wa ní mọ̀ pé bàbá dáadáa ni mo trust yín pé bàbá mi ni yín. Ọlọ́run dẹ̀ kẹ́yìn ẹ̀yin lórí ọba gbogbo ilẹ̀ Yorùbá àtẹ̀ntọ́fẹ́ àtẹ̀ntí ọ̀fẹ́. Bàbá ò ní lólórí. Bàbá wọ̀ orílẹ̀-èdè yìí inú yẹn á sì bàjẹ́. Gbogbo ẹ̀yọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ọmọ ajílẹ̀ tí ọmọ afọkó tẹ̀dúdú ọmọ afọkó gbógun lérí pàǹtẹ̀ tí ọmọ afọkó ṣòwò ṣe. Gbẹ̀yàn bá l'Ògbómọ̀ṣọ́ nìkan lọ̀rọ̀ yìí kan ó ti kan gbogbo ọmọ Yorùbá. Ọmọ Yorùbá àkókò yìí kápá gbárapọ̀ kápá àmọ̀pọ̀ kápẹ́ òpọ̀. Nítorí kan pawọ́pọ̀ wọ́n mọ lẹ́lá. Eré ìrùn wọ́n pawọ́pọ̀ wọ́n bàjìyàn. Àwọn yín pawọ́pọ̀ wọ́n ṣafárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. Níbo là ń bá lọ lórílẹ̀-èdè yìí? Lọ́jọ́ kìíní àná tó lóye Sunday Igboho ń pariwo wípé nǹkan ṣe wá lórílẹ̀-èdè yìí ẹ sáré kú bí ẹni láyé ni. Ó bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ lónìí gbogbo ara là mójútó. Nigeria now become where you sleep with one eye and open the other hand. Èèyàn mélòó nínú wa ló lè sun àsùnfẹ́ lédì ká mọ́? Àwọn gbogbo ẹni tí ń pariwo pé Sunday Igboho bọ́ ta o. Sunday Igboho máa bọ̀ o. Yorùbá ní iná ìsìsì kì í jó nílẹ̀ méjì bọ́ bá ṣe wọ́n sọ́ọ̀tù bọ́ ta. Gbọ́dọ̀ lóye Sunday Igboho gbàgbọ́ ìgbésẹ̀ kan tó ní agbára láti jẹta. Wọ́n bí àwọn tọ́rọ̀ ọkàn. Wọ́n bí àwọn àjọ DSS. Wọ́n bí àwọn tí wọ́n súnmọ́ ààrẹ orílẹ̀-èdè. Ìpé bí wọ́n bá fáwọn láṣẹ àwọn wọnú bẹ̀ lọ. Nítorí ṣe mọ̀ ìpé aṣíwájú ogun mọ́kànyìn ogun. Àmọ́ gbogbo ẹni tí ọmọ̀ràn sọ kó lọ dẹnu ẹ̀ láwùrè. Ohun tó dúró lóye mọ́jà sọ́lá lórí ìrìnàjò Yorùbá mélòó la fẹ́ kà nínú yá Adépèlé. Wọ́n bu dúkìá sọnù. Wọ́n pè lólè. Mélòó la fẹ́ kà nínú gbogbo ọ̀rọ̀ yìí. Gbogbo ọba aládé níbo ni orírun wa jẹ́ wa lọ. Gbogbo wa láfẹ́ sọdún léyá ṣọ́kàn wa balẹ̀ láti máa ṣe àìsùn ọdún kan rìn lọ́bì kan ó wá di àjàntẹ oníkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Gbogbo àwọn ọba Yorùbá kàkà kákóra wa pọ̀ kó yẹ wá gbogbo wa jà ságbà lágbájá làgbà tọ̀hún làgbà àìfàgbàfẹ́ nìkan ni òjá yógún. Bá a bá pawọ́pọ̀ tó ká síwájú tí sèbé tẹ̀lé tí paramọ́lẹ̀ ń kùnbọ̀ lẹ́yìn ta ló jẹ́ kojú afàyàfà. Ẹ dákun mo fẹ́ bá wa sòtítọ́ ọ̀rọ̀ lálẹ́ yìí. Òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni. Lọ́jọ́ kìíní àná tá à ń pariwo níwọ̀n rówó jẹun ní. Ebi ń pa wọ́n ni. Wọ́n níṣẹ́ lọ́wọ́ ni. Àmọ́ ní kóòtù kan tí mo fẹ́ràn téyìnbó kan sọ. Only my life has been a joy to me no matter where I go or whosoever I could meet in life. I've learned to live in harmony with happy friends and fools. Someone has to be foolish for wisdom to have values. Tàwa ni òkò nínú wa báyìí. Orí ìgbẹ̀yìn ní dolóko àdá ṣé kò ti jọ ọmọ ọdún gbogbo wa papọ̀ báyìí. Orí mọ̀kànmọ́kàn lóye kẹ́ ò ti jọ kan gbogbo wa. Gbogbo ẹnu gbọ̀rọ̀ májèlé Sunday Igboho kàn ní ráìtì. Who have the right now? Àmọ́ àkókò yà nídìí láti búra wa. Ọ̀nà wo la fẹ́ gbà wọn ọmọ tí nǹkan ṣe kalẹ̀? Kábàárà wa sòdodo ọ̀rọ̀. Orí àìfàgbàfẹ́ nìkan ni òjá yógún. Ká pàgbára
parapọ̀ ká pàmọ̀pọ̀ ká pèrò pọ̀ nítorí ẹ̀rí eyín àti ahọ́n wọn jọ gbé nínú ẹnu ni o àmọ́ bó bá tásìkò tí wọ́n jọ ṣiṣẹ́ wọ́n pàgbára pọ̀ kan náà agbára tí wọ́n papọ̀ òun ni wọ́n fi ń ṣàṣeyọrí tí wọ́n fi ń lu egungun tí wọ́n fi ń jẹran bóun la ṣe fẹ́ dé ilẹ̀ lérí security votes táwọn gómìnà sì wọ́n gbà lóṣooṣù níbo ni wọ́n lò ó sí bọ́ bá wá dòde tẹ ní Sunday Igboho lágbára ẹ jẹ́ kẹ́lòmíì náà síwájú àìláṣọ ọlọ́run pàtà ó tàpérò gbogbo ọmọ oríwo kí ló dé tí gbogbo wa ká parapọ̀ ká pàmọ̀pọ̀ ká pèrò pọ̀ ohun tó bá fi dógbò mọ̀ṣọ́ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìgbò wọn ṣàfihàn Ìsẹ́yìn orò wọn ṣàṣùpìyè Ṣakí ògùn ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà gbogbo àwọn igbó rìsáàbù tó wà lọ́nà sẹ́yìn níbo la mọ̀ tí wọ́n dúró sí lọ́jọ́ kìíní àná tá à ń láǹfààní tá à ń sọ ayé rò pé kí ni wọ́n wí gan-an àmọ́ nínú rìsáàsì tó lóye mọ́jà sọ́lá ṣe láyà àjẹta sí àná sóní àwọn Àmọ̀tẹ́kùn tó lọ bẹ̀ àtàwọn security force tó lọ bẹ̀ ṣe é mọ̀ wípé gbogbo wọn pátá ni wọ́n dẹran lẹ̀ kí ló fà tí wọ́n fi dẹran lẹ̀ àwọn tí wọ́n jí wọn kọ́ yìí àwọn kìíní máìlì tí wọ́n máa ń fix sílẹ̀ tí wọ́n máa fi ń fọ́ òkúta wọ́n ti dẹ́ sí gbogbo agbègbè inú igbó yẹn tó bá ti rìn wọ́n bẹ̀ you are scattering ó ti dọ́rùn tako tó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ló fi jẹ́ wípé ogun rúgbọ́ bọ̀ lórílẹ̀‐èdè yìí ìjàgboro ló ń gorí iná ọ̀tẹ̀ olóṣèlú àti wọ̀bìà ló ń sorílẹ̀‐èdè yìí dèrò ẹ̀yìn gbogbo wa pátá níbo ni gbogbo alágbára fẹ́ bá yàrá já gbogbo ẹni tí ń pa lọ́wọ́ pé Sunday Igboho why don't you move forward ẹ̀yin náà lọ́kùnrin lágbolé yìí bó tún síwájú ẹ̀yin náà lẹ́ẹ̀ padà tún wípé ta ló ránṣẹ́ bára ayé bá fẹ́ bẹ̀ ẹgbẹ́ blanca síta ẹ pariwo wípé kò tẹ́ wa lọ́rùn àjàgà yìí lé lálejò kíjọba ó tẹ́tí gbọ́ ariwo wa but first for olóyè Sunday Igboho to come out ẹ méjì àtàrà wa olóyè Sunday Igboho lọ́mọ ó níyàwó ó lẹ́bí ó lára àwọn náà mọ̀ pé Sunday mi ò gbọ́dọ̀ jọ́ bí kinní ni o èdè ọ̀dọ̀ wa mo sọ mọ́ sínú ṣé bọ̀dá rẹ̀ mẹ́mẹ́ ni sọ fún ọgbọ́dọ̀ tẹ̀ta kánbẹ̀ ni kọ́dá oníkálùkù ọdún okòólé rẹ̀ oníkálùkù ọmọ wúra wọn ni sọmọ èyí ọ̀sẹ̀ wá ń jò ní ìkòtí ìtàn lára wa sọ ọgbọ́ bá ní kọ sọ fẹ́ gbọ́n rẹ̀ kọ́ gbọ́ bí ọba fi gbọ́ ọyàn mi méjì níbi sépè fún un tó bá ti ń di bẹ́ẹ̀ tíyàwó náà pé my dear do you want me to become a widow do you want me to cry do you want me to have another internal problem for the children to cry to their father die if you commit anything concerning Nigeria we are going to disown you as a father tọmọ tí yàrá bíbá ní sọ bẹ́ẹ̀ fún yàn sẹ́wọ̀n kó gbọ́gbọ́n nítorí ta lè rí ẹ̀ nínú ilé amúpọ̀ ẹ̀wẹ̀ wọ́ òkèlè ẹ̀wẹ̀ wò sàlẹ̀ àmọ́ tá a bá lágbàjọ ọwọ́ tá a fi ń sọ̀yà tí gbogbo àwọn ọba ládéládé wa tí wọ́n bu wọ́lùwé wípé let's go into this battle olóyè Sunday Igboho is ready to sacrifice for everything but kí ẹnu péyà kání kánú ránṣẹ́ tẹnu jáwáyà kíní kan orí ó ti di kọlọmọ ọdọmọ ẹgbẹ́ Yorùbá ní sọ ẹni àkìdẹni tí kíní Yorùbá ní sọ̀rọ̀ àná níbà àbí kò dúmọ́ tó má orí Yorùbá agúni abèébú wọ̀ntìwọ̀ntì if care is not taken àwa náà làákò lè wájà látùkú olóko wa mú pé ta ló rán wọn ṣẹ́ àkọ́kọ́ ta ló gba security vote call to the state governor protect the life and properties of the citizens that is the first primary service of the governor call the governor into order call the governor to ask him where are the security votes being given to them monthly at the rate of at least 20 billion per month where are the security votes each state at least you must have at least 2 to 3 helicopter tá a lè pè ní surveillance helicopter state mélòó lónìí we have nothing and we said government of the people by the people to the people is there any jurisdiction do we have any database do we have any jurisdiction or camera or surveillance camera that can survey our land no so calling Sunday Igboho is not the one collecting your security vote Sunday Igboho is just a person like you and I who wanted to sacrifice fight for his own tribe so Oṣàgbọ́ wà ní gbèmí ṣe bí bó ti bá mi ṣe ẹ̀rọ ti pé odidi ọdún márùn-ún since 2001 olóyè Sunday Igboho ṣẹ̀ṣẹ̀ darí wọlé kò tí ì tó ọdún kan o ọdún kan kìíní kò tí ì tó oṣù mẹ́fà láti 2021 Yorùbá ní gbà lónìí gbà lọ́la ìgbájú olóyìnbó ju ọwọ́ ọ̀bá fọ́ bàìbàì ọmọ wò gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ní ó síwájú lánàá wọ́n padà ń kú bí ẹni láyé ni unless all the kings come into order come into federal government that we support Igboho to lead the battle front or you support Gani Adams to lead the battle front then we are ready. mi ò fẹ́ kókò lè gbóyè lé bábẹ́ but for we to just conclude that Igboho should come out for what? Come out for what? When we have all the security arms of government, we have the Navy,
we have the soldiers, we have the police, we have everything in orders. They should switch into action. Don't let us deceive ourselves. Kí la ń parọ́ fúnra wa fún? Èèyàn méje pàdánù ẹ̀tàn. Bẹ́ẹ̀ni tí wọ́n tó bá bẹ́ẹ̀ni tó ń tàn yẹn mọ̀. Àkókò tá a dẹ̀ wà yìí, wọ́n ti sọ gbogbo ẹ̀dùn òṣèlú. Lọ́jọ́ kìíní àná, à ń pariwo. Ó dé Ògbómọ̀ṣọ́ níbo la mọ̀ tí wọ́n tún wà. Ògbómọ̀ṣọ́ wà ní ojú ọ̀nà tó já sí gbogbo àárín gbùngbùn ilẹ̀ Yorùbá. Ògbómọ̀ṣọ́ ó wọ Òkè Ògùn. Ògbómọ̀ṣọ́ ó padà sí Ìlọrin. Ògbómọ̀ṣọ́ ó já sí ìpínlẹ̀ Ọ̀ṣun tá a bá gba ọ̀nà ẹ̀rìn Ìlóòbù axis ó já sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ògbómọ̀ṣọ́ já sí Ọ̀yọ́ tá a bọ̀ Ìbàdàn. Àárín gbùngbùn láti dé yìí. But when we are glamoring, shouting them, a lot of people started insulting because àwọn aláìníṣẹ́ nígbà tá àti wá pariwo Yorùbá nation ṣé ìran yálàyà rẹ ní fún mi lówó oúnjẹ àbí ìran yálàyà rẹ ní bọ́ mi amúkan ìwẹ̀ wọ́ òkè láwọ̀ àwòsàlẹ̀ gbégbégbé èèyàn mélòó lọ́kẹ́ lè balẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ lónìí tó lóun fẹ́ lọ sọdún léyà àwọn ìgbèríko tó wà ń bẹ̀ èèyàn mélòó lọ́kàn rẹ̀ balẹ̀ lónìí ọkọ̀ balẹ̀ jàbátà fún jàbá rẹ̀ lékelèké yé tó ọ̀bá mọ̀ lórí ìrìn àjò yìí tó lóye Sunday Igboho dìde sí lọ́jọ́ kìíní àná ìyá wa wọ́n jáde láyé lórí ẹ̀ wípé ọmọ mi dà ọmọ ẹni kú ó sàn jọ ní ọmọ ẹni nù lọ ìyá jáde láyé lórí ẹ̀ o àdògán ó kù àfáfàkáyì ó kù gbogbo ẹni tẹ̀ ń sọ pé lóye Sunday Igboho ó padà ó lọ́jọ́ òṣèlú ó rí before you could insult him walk in his shoes live the kind of sorrow olóye Sunday Igboho has lived feel his pains then you are free to blame him. Ìwọ tó o bá gbàrú àtẹ̀mọ́ra bẹ́ẹ̀ láàrin ọdún márùn-ún kó o mọ wo àwọn ọmọ rẹ lókèrè kó o mọ lè dọ́dọ̀ wọn. Don't ever say that. Olóyè Sunday Igboho pass through a lot of hidden pains that can't be said outside. His property was stolen. Mo rẹ́ nìkan sọ pé where were you when your brother's property was stolen? Did they tell you I'm in charge of all his properties? Because I have my own life to live. Likewise, he has his own life to live. Mi ò ń ṣàbúrò agbódúlógún. Because we are all industrious. A son of nobody who wants to become something must not think like other. Because we all know we came from nowhere. Gbogbo ẹ̀dá tó bá ti gbójúlé ẹ̀kan kó nígbà tí lágájá bá lálòó náà tó là tí ọ̀bá láyé èrè òní ní súnmọ́ nítorí ẹni wọ́n fi sọ fún pé Ọlọ́run ní ńlá ni gbogbo ọmọ ológun kílé rí gbètùgbètù ṣe gbogbo ọmọ lọ́lá kílé rólé bàbá wọn. If you are not born with the spirit of leadership, no amount being given to you will always become the servant. Because we are all born to. Some are born to be a leader and some are born to serve the great ones. Are you born to serve the great one or you want to become a leader? I want to become a leader, I don't want to serve. Because a lot of you don't know what is happening. Láti jẹta yẹn, àwọn olóyè Sunday Igboho gbà kò lè sùn, kò lè wo. Olóyè Sunday Igboho was calling right from there and there, calling the DSS, calling everybody to know what step can be taken. Àmọ́ gbogbo àwọn tí wọ́n pè wọ́n Sunday ní sùúrù ṣe jẹ́jẹ́. Ní sùúrù ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ìyàwó ẹ̀rọ àdìsá nígbà ọ̀rọ̀ àṣìnà ní kinní kan níbo lẹ́wà they are monitoring ó ti kú òwí pé tẹ́ ó sì lẹ́bí àwọn ìyàwó àtọmọ gan mójútó nǹkan wọn àwọn àbúrò kan òjì ó sinmi wípé mo lẹ́ ń lọ ó dìgbà tá a bá níbi tí ìjọba àtàwọn ọba wa tí wọ́n ti submit ìwé báyìí pé Sunday Igboho you are being handed over for us. Or what help can you render? Tó wá jókòó dialogue. Oh, Nigeria is a funny country. Àwọn ni wọ́n polè wájà, àwọn náà wọ́n polóko wá mú. Àwọn ni wọ́n sọ̀rọ̀ àná nígbà bí ìkojúmọ́ tó mọ́. So if you are not contented with Sunday Igboho decision, if you can lead the team, because you are of ethnicity, it's just a civilian like you can go ahead. It's a free world. There's no proportion. In leading is a matter of choice. If you truly love your tribe, move ahead. We have a lot of warriors in Yoruba land. Go ahead. Must it be Sunday Igboho? This is what Sunday Igboho was clamoring for. Wípé bó ṣe rí yìí ohun tó ju ọmọdé rí ohun tó ju àgbàlagbà yìí tó fi jìn bó ju ọmọdé bá rí yóò fọ́ mélòó la fẹ́ kà kò ṣe ròyìn so tá a bá fẹ́ ìtúsílẹ̀ àfi kí gbogbo àwọn ọba aládé wa tí wọ́n fi ọ̀wọ̀ ṣọ̀kan nítorí ikán pawọ́pọ̀ wọ́n mọ́lé ńlá eré òun pawọ́pọ̀ wọ́n màjìyàn ìròyìn wọn pawọ́pọ̀ wọn ṣàfara torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni ó ní bí a bá pagbára pọ̀ tá a pamọ́ pọ̀ tá a pèrò pọ̀ láti gbé orí wa lárugẹ láàtò gbọ́ lọ́wọ́ ìjàmbá tí ń jà wáyé gbogbo àwọn Yorùbá groups Àgbẹ̀kọ̀yà ni Àmọ̀tẹ́kùn ni OPC ni ó díjọ́ tí gbogbo wa bá mọ̀ wípé jagunjagun ìran Yorùbá ni wá
èmi làwọn nàdẹ́kò ní àwọn ẹgbẹ́ àwọn afẹ́nifẹ́re tá a mọ̀ pé afẹ́nifẹ́re tá a ṣe afẹ́nifẹ́re bí tá a join hands together, that is where we are heading to a greater place. Without this wọ́n kàn máa fi ẹ̀mí àwọn ọmọ wa wọ́n máa fi dọ́wọ́ ẹ̀rẹ́kẹ̀ ni. They will just use us as a political negotiation. Gbogbo tó ń ṣẹlẹ̀ yìí political negotiation yóò padà jẹ́, because we are in the period of politics. And again ṣẹ́ni gbogbo èmi lọ́nà Ògbómọ̀ṣọ́ gbogbo olùsáwọ̀nà sẹ́yìn yẹn wọ́n ń jẹ́ àwọn mining ṣe ń bẹ̀. That is why they are trying to drive a lot of people away from there. Tẹ́ ẹ bá lọ sáwọn àgbègbè kan náà lọ́nà Iléṣà, Ifẹ̀, ìkankan yẹn àwọn secret mining wà ń bẹ tí ò sẹ́ni kó lè débẹ̀. If you go there you are gone, because we have a lot of resources. Àwọn olówó finance wọn, they have a lot of backgrounds. Wọ́n ní tí kúlí ọ̀bá pani tòjú olè pànìyàn aláwọ̀ tí wọ́n wà lábẹ́rú lọ́jọ́ oníta lọ Kogi. A lot of things are happening there. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí àwọn wúrà wa àwọn àlùmọ́nì wa ló ń fa ọ̀pọ̀lọpọ̀ crisis yìí tó ọ̀bá mọ̀. Ló fi dàbí pé àwọn northerners, most of them will never agree for us to split unless we have one Nigeria, because they are benefiting from our resources. They are using all these people to gain advantage, to acquire land for them to do their mining. Wọ́n fi yẹn sí àwọn èèyàn láti kó nínú ìlú, láti kó lágbègbè, láti wọnú àwọn mining tí wọ́n wọ̀. Mo kí àwọn aṣọ lápò gbọdọ̀ kú. Ikú ọ̀nà pẹ̀ta lójúra. Because where we are glamoring and shouting them, a lot of people started insulting. They are hooligans. They don't have anything. They are riffraffs. Ìwọ tó ń sọ̀rọ̀ sáyé ẹ̀dá tó tèmi, orígbó lọ́wọ́ mi rí. Ẹni táyé rẹ̀ ò tí ì dá tó tiẹ̀ tó bú ẹ. Èyìnbó ní never you argue with stupid people. They will use their own inadequate brain to drag you down to the mall. Wèrè yọ ìwọ náà lé wèrè. Wọ́n náà ti ya wèrè ní. How will I argue with someone who has a senseless brain? But tí a bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ní wọ́n jíjò kò kàn mí. Ẹni tí ò bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, kì í ṣe kó dákẹ́. Ó wò pé ọ̀rọ̀ òdùn lẹ́nu akọ́bẹ̀jẹ́ kí la fẹ́ wí ni. Kí la fẹ́ sọ ni? Ìyá mi Bọ́lá Tító, kí la fẹ́ sọ ni? Títí lónìí, olóyè Sunday Igboho ń pariwo. Fídíò kan wà tí mo record tí wọ́n send sáwọn presidency. Today is 20 that I'm willing to face them, but ta ni ó fún mi láṣẹ. Ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ who will bail the cat nínú Macmillian láti kàwé yẹn. Ayé ìgbà kan àwọn eku wọ́n máa ń jẹun. Tó bá wá jẹun olóńgbò kan wá wà wọ́n máa ń pa wọ́n lékú jẹ. Ká fi ọ̀rọ̀ olóńgbò yìí ká fi yáwọ̀ Fúlàní. Olóńgbò yìí wọ́n pa wọ́n. Ìjọ kan gbogbo àwọn eku wá jókòó wípé ẹja ṣèpàdé bó o la ṣe fẹ́ borí olóńgbò yìí. Gbogbo wọn ní tá a bá ti mú kùmọ̀ ká làmọ́ lórí. Ẹlòmíì ní tá a bá rí ọfà káta fún. Èèyàn kan wá mú ìmọ̀ràn kan wá wípé ìmọ̀ràn tẹ́mi ò bá mú wá ní pé tá a bá rí agogo tá a bá dìde mọ́ lọ́rùn tó bá ti ń sáré bọ̀ agogo yóò mọ mi lọ́rùn ẹ̀ gbúrúgbúrúgbúrúgbúrú tí gbogbo wa bá ti gbóhùn agogo yà á lè sáré wọnú ilé wa. Gbogbo wọn pariwo pé bẹ́ẹ̀ ni inú gbogbo wọn dùn wọ́n ṣàjọ ẹgbẹ̀ mú. Ègbó wá díjọ́ kejì ta ni ó lọ fi agogo sí ọrùn ológìní olóńgbò ni wọ́n ṣe sọ pé who will bail the cat. Ẹnu dùn rò fún agbọ́dọ̀ wọ́n dìde lẹ́nu ta ni ó kún wa lọ́wọ́ láti lọ bẹ̀. Bàbá mi àwọn Fájìmí Adékúnlé Fájuyì Ifá ní kíyìn ní mo rẹ ń tẹ́lú Ọ̀rúnmìlà ní kíyìn mi sí àkúrùbà. Ifá ní kíyìn ọmọ ẹlẹ́kùn lé mọ́jà ní Ọ̀rúnmìlà dúdú ẹ̀yẹ ẹnu rẹ̀ sí funfun bí ó kínkín. Ifọ̀ gbè wá èdèjì mo gbè wọ́n ọ̀gbẹ́ni kankan. Ó dolú tìrán àgádágodo tìrán ìwọ̀ tí ń bẹ lẹ́nu eku ní tìrán mẹ́kun lẹ́nu ìwọ̀ tí ń bẹ lẹ́nu ẹja ní tìrán mẹ́ja lẹ́nu fúnra àṣàwùrù ní tilẹ̀kùn mọ́ra rẹ̀ ọwọ́ tọ́gẹ́dì ọ̀tá wa bá gbé ara rẹ̀ ní ọ̀fìn lùkẹ́ bọ́ ọ̀pẹ lẹ́kùn àṣàṣì ọ̀pá látàṣì. Nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń pè mí pé olóyè Sunday Igboho Ògbómọ̀ṣọ́ is bleeding. I was looking at a lot of people and I don't know what to say because òótọ́ ọ̀rọ̀ ní ká tún àríkà mọ́ sọ̀rọ̀. Mo wà ní gúrùpù kan lánàá àwọn kìnnì kan broadcasters. Ọwọ́ ni Mr. Wisdom, your attention is needed in this room. Are we willing for olóyè Sunday Igboho to come out? I told them olóyè Sunday Igboho is not coming out because when olóyè Sunday Igboho was shouting then èèyàn mélòó ló dìde who stood by him then? You started laughing. When olóyè Igboho was crying in the sound, how many people came out to support him, to make a pronouncement, free our actor? A lot of people are making jest of him. Now, Oshabo Lebeni, Shebibo Tibani, before Baba Ladojas could collect his release, there are a lot of dialogue. Olóyè Sunday Igboho must not disturb us. Olóyè Sunday Igboho must not do this before they could release him. Did you want him to break the oath again? Sorry, mo fẹ́ mú mi ní o. Torí ẹlòmíì tẹ̀ bá mú mi, á ní ó ti mú gógóró yóò ló fi ń ṣe program. No. So a lot of people are abusing them. Then àwọn wo ni wọ́n ṣíwájú? Adúpẹ́ lọ́wọ́ àwọn kan wọ́n mọ̀ tí wọ́n mọ̀ pé tí wọ́n mọ̀ ṣàdúrà. Àmọ́ yínníyínní kẹ́ni ó lè ṣe mí. Èèyàn mélòó ni ó sọ táwa lárun? Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn kábíyèsí wa àtẹ̀dìgbàlà lẹ̀kẹ̀ àtàwọn ọ̀tọ̀kùn lúlùlù bí bàbá kábíyèsí Ọ̀nífẹ̀, bàbá wa
olúbọ̀ ọba Francis Orílẹ̀-Ègbọ́n bàbá wa sẹ́yìn àtàwọn kábíyèsí kan rìn míì tí wọ́n dúró àmọ́ bá mélòó ló dúró ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ládọjà tó ní rárá ọmọ ẹni òní ṣèlú bẹ̀rẹ̀ ká filẹ̀ tẹ̀sí ọmọ ẹlòmíì ọmọ wípé kọ́ tó folóyè mọ́jà sọ lálẹ́ yóò ti nídìí ọ̀rọ̀ wípé wá bá a bá fi ọ́lẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ọmọ gbọ́dọ̀ síjọba lẹ́nu bí nǹkan bá ṣẹlẹ̀ mọ́ ní kinní kan there must be protocols and guidelines kí ló lóye Sunday Igboho ṣẹjọ́ kinní àná tí wọ́n fi declare wanted irú ìjà báyìí náà ló gbé gbà tí wọ́n gbọ́dọ̀ sálísù náà tá a bá láwọn aláwọ̀ warriors mi orí ẹṣin tó kó sí kòtò para wájú ó para yòókù lọ́gbọ́n ni oníkálukú ti kẹ́kọ̀ọ́ ta ni ó ṣíwájú àwọn tí wọ́n tún wá síwájú àwọn ẹni yìí ti múra ogun débi wípé gbogbo káàpù wọn yẹn wọ́n ti fíksì àwọn kinní tí wọ́n máa fi blast àpáta wọ́n ti fíksì sí gbogbo bẹ̀ tẹ́ ẹ bá ti wọ bẹ̀ báyìí you are gonna your home. mo kí bàbá mi bàbá Michael Dúdú Igboho ọ̀kẹ́ kàràkẹ́ kòrò ó ti sórí ọ̀ní jìnnìjìnnì àtúwọ̀n káàkiri bí wọ́n gbé dáná ọ̀rọ̀ dìkan nǹkan ọ̀kú mọ́ lóòrùn ọ̀dọ́ ọmọ gẹ̀rẹ́ wọ́dọ̀ ọ̀nà tẹ̀. orí èèyàn mélòó ni ó sọ wípé Mẹ́jàsọ́lá ò ṣe odidi ọdún márùn-ún nígbà tí Ààrẹ Bọ́lá Tinubu kọ́kọ́ dìbò àkọ́kọ́ wọ́n bẹ́ẹ̀ pé kó sọ̀kọ́ mo ní láyé lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìríjẹ mo ti pè wọ́n lọ́jọ́ kan rí wọ́n wá ní kí n mọ bọ̀ fídíò a sì jọ ń sọ̀rọ̀ báyìí mo sì ń sunkún èmi ló yẹ kí n mọ pẹ́ẹ́tì wọn pé ẹ mọ́ sunkún èmi mò ń sunkún àwọn tí wọ́n sọ pé tí náà kí ló sunkún sí lẹ́yìn tó ti bí ọmọdé lẹ́yìn tó ti bí ọmọdé nítorí ìjọ náà lọ́hùn ibi tí wọ́n fi wọ́n sí àwọn fáànù tí wọ́n máa ń lò ní ọgbà àwọn bí àwọn mẹkáníkì àwọn fáànù sílí fáànù kọ́báyì tó máa ń yọrù báyẹn wọ́n á kò sí síbi tẹ́wàá ọdẹ àkẹ́sì ìwáwò sí náà ṣùgbọ́n fáànù wà mí wọ́n bá gbé sókè mo rí fáànù yẹn mo ti rí fáànù yẹn nísìn ẹ ti mọ àwọn fáànù tó máa ń ní blue mú kọ́báyì tó máa ń dè máa òkè tó máa ń ṣe ọ̀rọ̀ báyẹn mo ní ẹjẹ́ ń wo ibi tẹ́ ń sùn mo rí bẹ́ẹ̀ yẹn àwọn student bed yẹn mo dẹ̀ bú sẹ́kún kàkà táwọn fi sunkún wọn ní sílẹ̀ wọ́n bá mi ra lúdò wá èmi àti ẹni tani wà mí máa ń play lúdò mo sì ń sunkún bí ọmọdé pé onílé ọlọ́nà ẹ wá jẹni tí ń fi lúdò pàrònú rẹ àwọn nígbà kàkú pé ibi tó lọ́wọ́ fẹ́ fi mí sí ló fi mí sí ìsìnkú ń gbáyé lọ ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ̀rọ̀ yìí odidi ọdún márùn yìí ó mọ iye ọmọ tó ti bí ìwọ kọ́ wá sùn fún ìyàwó rẹ lọ olóyè Sunday Igboho sẹ́nu sẹ́yìn yẹn ní òtún ní kọ́ mú ìyàwó òun wá ọlọ́mọ ṣe wá lókòbó olóyè Sunday Igboho sì faradà á ó wá dé kò tí ì tóṣù mẹ́rin ẹ̀dùn Sunday Igboho bọ́ bá ṣe bàbá tiẹ̀ náà àbẹ̀gbọ́n tiẹ̀ náà àbábúrò tiẹ̀ náà àbí bàbá rẹ̀ náà tó lè ní kó tún síwájú ìmọ̀ràn wo ni ká sọ fẹ́ni tí kò kó pàyẹ́ jẹ ló fi jẹ́ pé ẹjẹ́ ọmọ tẹ́gbà jáde sáwọn ìjọba wa kò sẹ́ni tí ọmọ ká fẹ́ sẹ́rọ káwàtì security vote lóṣooṣù over 20 billion ni wọ́n gbà Sunday Igboho is not the government he's just only trying his best Sunday Igboho is not the security he's just trying to protect his tribe Sunday Igboho never have any post within the government just trying to do his own sacrifice so gbogbo ẹni tí ọba mọ̀rọ̀ sọ kó dẹ́nu ẹ̀ láwùrẹ́ mo ní yàtọ̀ tí ọba dùn tán lórí Sunday Igboho lóògùn Sunday Igboho lóògùn Ọlọ́run lónìí ìyá yóò gbádùn dára báyìí but ìgbà míì wà tẹ ẹ bá ń wèrè ẹ mọ̀ dàrú nítorí ó ń wábi tí ó dé yín mọ́ ni tí ọba ti sọ̀rọ̀ ńlẹ̀ ẹni kó pe olú agboolé wọn kó síwájú tani bá yín jà ságbà tani bá yín jà sá síwájú ẹni tó lọ when God is ready to promote you it doesn't require your family it doesn't require any social media it is the will of God because John the Baptist was the one who baptized Jesus Christ and when God is ready to promote Jesus Christ of Nazareth Jesus Christ's name was being known throughout the world. Ọ̀rúnmìlà kan ló kọ́kọ́ wáyé aláwọ̀ òòṣà àmọ́ lónìí bàbá fẹ́ kí wífá títí tí a tẹ́lẹ̀ sí ọyẹ́ so gbogbo ẹni tí ọ̀gá bọ̀rọ̀ sọ kó dẹnu ẹ̀ láwùrè lákòókò tá a wà yìí ìjọba ni kó gbà wá tíjọba bá ṣe tán òtútù ó kìlọ̀ fún ní pátá òru ni ó kìlọ̀ fálákàpọ̀ ẹ̀wù báwọn ọba wa ìjọba wa tí wọ́n bá ṣe tán wọ́n mọ̀ bí wọ́n ti rìn orí àkànbí mo fẹ́ máa fèyí ṣe lọ. gbé wọn lórí tẹ gbọ́ kan wọn fẹ́ ojújú tẹ̀lé wọ́ bẹ̀rẹ̀ káyìn tó ń gbé lálàáfíà tó ẹ tó wọn fẹ́ tó bá tó tẹ níṣẹ́ yẹn òní lẹ́yìn àtàwọn tó rẹ̀ wọn òní lẹ́yìn. wọ́n sọ pálí padà ní. wọ́n ṣe gàgá ìbínú bí wọ́n ṣe. ọlọ́run bẹ́ẹ̀ bí kíọ́sì náà wọ́n fi ṣe tó wọ̀ rẹ̀ ogologo kan wọn náà ọ̀gá ẹ̀jẹ̀ kọ́ńtà ìkọ̀ṣì kìíní o. mo dẹ̀ rọ ìjọba Nàìjíríà lápapọ̀ kí wọ́n bá wa ran àwọn aráàlú yìí lọ́wọ́ àwọn bàbá arúgbó yẹn wọ́n ti dàgbà bàbá ń dàgbà fún bàbá ń dàgbà fún bàbá ń dàgbà fún bàbá ẹ̀pẹ̀lẹ́ bàbá ẹ̀pẹ̀lẹ́ bàbá ẹ̀pẹ̀lẹ́ bàbá ẹ̀pẹ̀lẹ́ mo rọ ìjọba Nàìjíríà
ẹ̀dẹ̀ fi àsìkò yọrọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá wa Adémọ́lá Adélékè wọn rọ̀ yín mọ̀ pé nkẹtẹ tó tẹ jùlọ tẹ jókòó ọ̀rọ̀ àtẹ̀jókòó ẹ̀dẹ̀ kan bàbá àgbàlagbà ń jókòó pé bàbá ìkó àtòkò lẹ́yìn bàbá wa jókòó ọ̀pọ̀lọpọ̀ láyà láti wá bímọ ẹ bá mú àga yẹn dáná mọ́jú bàbá sùúrù lóko tètè o so wọn rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ ìjọba Nàìjíríà afẹ́kẹ́ bá wa ran àwọn aráàlú yìí lọ́wọ́ wọ́n ti pàṣẹ ràn wọ́n lọ́wọ́ kí wọ́n bá bí wọ́n ti lè kọ́ gbólé wọn fún wọn tán kọjá lé mélòó kẹlẹ́ bá lè kọ́ kí wọ́n bá wa kọ́ lé mi fún wọn ó kó wọn rè gbogbo wọn ti di gbógun kí wọ́n ti bàjẹ́ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá Adémọ́lá Adélékè mú bẹ́yìn ni o ẹ wá nkẹ́sì sọ̀rọ̀ yẹn kíákíá àwọn bàbá yòókù wọn ò rí kẹ̀kẹ́ jẹ àwọn ọmọ wọn làwọn ọmọ wọn lè lọ léwé mọ́kò sówó táwọn fẹ́ fi tọ́ wọn oko iná làwọn ń gbé ìlú àwọn táwọn ń gbé táwọn ń dáko àtàwọn táwọn fi tọ́ wọn tọ́ nǹkan kan rè tẹ́fẹ́ káwọn ọmọ wọn tún ti dàkúdà rí ẹ dákun mo rọ̀ yín wọ́n ti dáná sun gbogbo ilé wọn lọ ń yálé sọ bàbá arúgbó yìí gbogbo àwọn ọmọ àtìyàwó wọn níbi tó lè lọ́mọ́ mo rọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ dákun ẹ bá wa invite wọn ẹ ti kábíyèsí ẹ túlù wọn ṣe fún wọn bàbá tẹ bá lè ṣe kórúkọ yín ó lè hàn ní wérere aláàánú dẹni Adémọ́lá Adélékè báyìí ṣe ń sọ̀rọ̀ ẹ aláàánú dáadáa ni wọ́n ló try but nǹkan tó kù sí ni pé kẹ túlù wọn ṣe fún wọn níwọ̀nba kẹ dẹ̀ bá wọn fi security pẹ̀lú wọn ẹjọ àwọn tó ń bẹ lọ ẹjọ ẹ dákun bàbá Bọ́lá Ahmed Tinubu ọmọ pé ẹ̀yin tí ẹ̀yin mọ̀ pé láìpẹ́ láì jìnnà ẹ gbégbèsè lórí yìí then Senator Fada Osi mo bẹ̀ yín nkẹtẹ lè ṣe ni Fada mo mọ̀ yín dáadáa nkẹtẹ lè ṣe ni ẹ bá invite kábíyèsí ẹ bá invite ẹjọ bàbá wa dìgbà mi mọ̀ pé ẹ gbọ́ sọ̀rọ̀ yẹrẹ wà wíwà lórí ọ̀rọ̀ yìí ẹ pè jọba rẹ súnmọ́ ìjọba dáadáa bàbá dìnnà sẹ́pọ̀ kájọ wà náà ni amúra wa bàbá mi lè jẹ́ ẹ dákun mo bẹ̀ lórúkọ Ọlọ́run ẹ bá wa bá jọba sọ̀rọ̀ kí wọ́n bá wọn tún díẹ̀ sínú ìlú yìí gbogbo ìlú ti digbó gbogbo ti bí gbogbo ilé wọn mọ́lẹ̀ lọ pátápátá àwọn ẹtí sápò níbi ìkọ̀tẹ́nì kankan bẹ̀rẹ̀ ẹjọ́ wọ́n ti jó gbogbo àfin wọn jó gbogbo họ́ọ̀lù wọn jó gbogbo nǹkan wọn wọ́n pa àwọn yẹn wọn sínú torí pé wọ́n ní góòdì nínú yìí àlùmọ́nì ti ń bẹ́ lu yìí wọ́n tán dáadáa lẹ́nu yẹn sìn àwọn náà ti rí gbogbo góòdì wọn gbogbo nǹkan wọn tí wọ́n nínú yìí wọ́n ní góòdì wọn ní ọrọ̀ ajé gidi ọrọ̀ ajé wọn fẹ́ wá jí wọn fẹ́ pa wọn fẹ́ lé wọn kó nù lù wọn báyìí ìjọba ẹ dákun ọ̀rọ̀ yìí ni mo fọlọ́ bẹ̀yìn torí pé bàbá náà ní pé ń bọ̀ ń bá wọn ládẹ́dẹ́ o náà nísìn àwọn bàtà wà lè ṣe gẹ́gẹ́ bí mẹ̀kúnnù bí ẹlẹ́yin ara gẹ́gẹ́ bí ọmọ Yorùbá torí pé ilẹ̀ Yorùbá ni bí bàbá wa ni mo mọ̀ pé bàbá dáadáa ni mo trust yín pé bàbá mi ni yín Ọlọ́run dẹ̀ kẹ́yìn ẹ̀yin lólórí ọba gbogbo ilẹ̀ Yorùbá àtẹ̀ntọ́fẹ́ àtẹ̀ntọ́fẹ́ bàbá òní lólórí. kábíyèsí o. ọmọ yín dẹ̀ lọ́mọ yìí ẹ̀yin náà lẹ́ fi jọba wọ́n ti lè kó ń lu wọ́n ti lè gbogbo àwọn tó jọba lé lórí kó ti bá gbòòlù ẹ̀jẹ̀ bàbá ẹ pè jọba ẹ bá a dá sí ẹ ràn lọ́wọ́ ọ ń bọ̀ láàfin tẹ́lẹ̀ ẹ bá wa dá sí ẹ bá mi ràn lọ́wọ́ ọmọ yín ni ẹ bá mi ràn lọ́wọ́ ojú òní tì ẹ pẹ́ lórí àléfà bàbá yín ẹ̀yin ló dùn àtọ́lọ́run wa ń bá yín sìn tẹ nífẹ̀ẹ́ tẹ kófẹ́ dání gbogbo àwọn bàtà wọn wà lágbègbè bí tẹ kẹ pé mọ́ra bàbá mi ò ní ẹ bá ń pè wọ́n ẹ fà wọ́n ẹ dà wọ́n papọ̀ kálukọ́ mọ̀ sí ìlú ẹ̀ mo mọ̀ pálá fi àtẹ̀yìn gbé dání nìyẹn Ọlọ́run jẹ́ kẹ́pẹ́ fún wa àtọwọ́ yín kò ní di fíafíà ẹ bá wa pé bàbá Adémọ́lá Adélékè náà tí wọ́n bá wọn ti try dáadáa ló jẹ́ kí n mọ̀ ṣàdúrà fún wọn wọ́n ti try wọ́n ló bàbá Adémọ́lá gọ́fìnà àbí kẹsàn kábíyèsí ní nfa kódà wọn tó wà lùyìí gan bí gọ́fìnà kan wà lùyìí wọ́n tọ́ bá wọn kẹ́dùn pé inú dẹ̀ bí gọ́fìnà ọ̀pọ̀lọpọ̀ àpẹkọ̀ mọ̀ wá wọn káàkiri so wọ́n dẹ̀ rí wọn mú ṣùgbọ́n gbọ́ pé àwọn alágbára kan fẹ́ mọ́ lọ lágbára láti paní ọ̀rọ̀ yẹn ẹ dákun gọ́fìnà ẹ mọ́ gbà o torí pé ẹnu wa tí ò da yìí ẹnu wa ta fi ń já wáyà yìí tá bá fi já wáyà dénú yọ̀gbìn yẹn á ba gbogbo wáyà ni ẹni yẹn jẹ́ ni. àwọn tó ń pa nù bí Yorùbá ni wọn àwọn náà lè jẹjọba lé lórí àwọn tó ń pa ń bí náà lè ń ṣèjọba lé lórí àwọn náà dìbò fún yín àwọn bàbá náà dìbò inú oko báyìí lẹ́nu tí wọ́n rí bòjù ẹjọ́ yé wa politics jọ yé wa inú ìlú báyìí níbo tí wọ́n ń wáyé èrò pọ̀ sí dáadáa níbo ni èrò máa ń pọ̀ tíbo tí ń wáyé inú ìgboro yẹn ìbò bèè tó nǹkan ibi tíbo tí ń wáyé rèé o ẹran tí bẹ́ẹ̀ o ẹ dákun fọlọ́ bẹ̀yìn ẹ bá wa tó lu ìṣe padà wọn bá tẹ bá lè ṣe ẹsẹ nígbà tí ká lè sọ̀rọ̀ yín ní rere gbogbo ọ̀nà wọn ti digbó wọn ò lè wọ àṣọ tó lè dúró ìfọ̀kànbalẹ̀ sí fún wọn bọ̀ tẹ bá lágbára ìjọba tẹ fún wọn ní kódà bó jẹ́ police post kékeré lè bá kó fún wọn bí ń sìn ọkàn wọn aráàlú ọ̀balẹ̀ wọn á tún mọ gbé lálàáfíà bí lè tútù lè bá lè tún kọ́ fún wọn bẹ́ẹ̀ ẹ bá wọn tún kọ́ ọgbà yẹn lóṣù kẹtẹ́ tún kọ́ fún wọn kọ́ mọ gbé wọn bá wọn fẹ́ nǹkan tó lọ títí ẹ sàtúnlé wọn kọ́ tẹ̀lé mọ́ láì wọnú oko wọn gbogbo kan wọn oṣù kòkó wọn gbogbo wọn ti jí kòkó wọn ká lọ gbogbo kòkó wọn kọ̀sẹ́ wọn ò rí lọ́bẹ̀ wọn bá wọnú kòkó wọn ti ní dùnmọ́ láwọn kan tó ń pa wọn torí góòlù tí wọn nínú ìlú ìdẹ́lẹ̀ ẹ dákun ọ̀rọ̀ yẹn ìjọba wa Ọlọ́run ìjọba jẹ fún yín bàbá àwọn ìjọba ti gbọ́ ọ̀dọ̀ mọ̀ pé láìpẹ́ láti náà wọn náà ní sẹ́kábíyèsí wọn jọ sọ̀rọ̀ wọn promise yín ọmọ yín ni mo jẹ́ bàbá ẹni kú báyìí ìlú yóò ẹ padà sínú ìlú láìpẹ́ yìí ìjọba ó ṣe tiwọn èmi ọmọ yín gan pẹ̀lú àwọn ọmọ tí ń tẹ̀lé mi á fa àwọn ọmọlẹ̀ fún yín bí tí wọ́n mọ jẹ ẹṣu ẹ mọ̀ fún wọn ní sùn kókó gbẹrẹ la mọ jẹ ìyẹn gbẹrẹ ẹ bá ká gbẹrẹ fún wọn wọn fún yẹn gbẹrẹ wọn fi ara wọn jẹ yẹn kókó ẹja wọrọ wọ fún wọn ẹjọ mọ sáyé ẹnu bá fẹ́ kójó wa ẹjọ mọ jọ kójó pàdé ara wọn ìyẹn jẹ kíjọba ó tètè dá sí òfin náà máa wà ń bí máa wá wò yìí ẹ rí i pé ìjọba ó tètè bá dá sí nísìnyí torí ìjọba ò ní fẹ́ kẹ́jẹ́ èèyàn mọ̀ sàn bímọ àwọn onímọ̀ pé táwọn bá tètè dá sí nígbà táwọn wà ń bí anything can happen tọ́lá àwọn onígbà tó mọ pa yín àwọn onílajú wa lè ká jókòó báyìí kẹ́mọ́ lè jókòó sí di property yín kẹ́ni ẹlẹ́nu gbẹrù yín ìyẹn jẹ́ nìyẹn ìyẹn jẹ́ nìyẹn ìyẹn jẹ́ ní lọ́dọ̀ tèmi ẹ̀yin kọ́lẹ̀ níbí ewu olú lòlù ẹ̀yin táwọn ẹlẹ́ wọn kó di ẹrù ẹlẹ́ wọn kó nu sẹ́wọ̀n torí àlùmọ́ọ́nì wọn lẹ́fẹ́ jí ebi onígbà fẹ́ torí pé gbogbo náà ṣe ìfúngbà díẹ̀ ni a máa dìlítì kó mẹ́jọ kan a máa sọ́n pa wa a máa dìlítì kó mẹ́jọ kan kò sábẹ́rẹ́ tá a ní àtolówó àtọba àtìjòyè àti pírẹsidẹ́ntì ni àti mọ̀jẹ gómìnà rí ni o á dìtẹ̀ ẹjọ́ kan àwọn tó ti jẹ́ alámẹ́dá wọ́n ti dìtẹ̀ tábà tí wọ́n á rántí pé kò sí agbára tá a lè ní kò sí life champion current champion ló wà ká sì dáadáa
kọ́ra máa delete njọ́ kan náà la wa njọ́ kan la kún bẹ́ẹ̀ a lè ti ra alágbára kan tó wà ń bẹ̀ tọmọ títí gbogbo ẹ̀ ló dìtàn tọ́ba yàrá fẹ́rẹ́ mílíọ̀nù kan sìn àwọn náà wọ́n sọ pé àgbà kan èmi gbowó kọ́mọ náà gbàndínlá ni ṣùgbọ́n bàtà wà mẹ́ta ní agbára àti ṣe àdàbí àwọn bàbá yìí bàbá nìsín àwọn náà mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ bàtà wà léwu ìdíjú wa agbára kan máa ń lò bọ̀ nísìn kó tó lè fáwọn àdàbí àwọn bàbá yìí táwọn sọ pé wọn tá lè ṣe á ṣe ayọ̀sán pàwà tó ti ẹ̀ sìn wọ́n sọ pé nígbà tó wà ní àkọ́kọ́ ṣe dáadáa ọkùnrin ni bàbá èmi ọmọ Adéyẹmọ Àdìsá mo ń promise yín pé mo wà pẹ̀lú yín mo dẹ̀ mọ̀ pọ́lọ́run bẹ pẹ̀lú yín Ọlọ́run fi yín lẹ̀ ọba tó ní wá nìkan ni mo ń bẹ pẹ̀lú yín èyí ò ní bẹ pẹ̀lú yín lọ títí fúngbà díẹ̀ ni kódà ìyá mi àti bàbá mi sì àwọn dà wọ́n ti wà pẹ̀lú ọdẹ promise mo wà pẹ̀lú ẹ̀ bọ̀ nísìnyí wọn ò sí mọ́ nísìnyí gbà kí kó tó dé pa àwọn apààyàn yìí kó tó wá kan mọ́nù òdùkọ́ pààyàn wọ́n ba gbòdúkẹ́ yín jẹ́ torí nǹkan tẹ ní inú ìlú yín ṣe bọ́pọ̀lọpọ̀ yẹn ní ń wá bí àwọn tí ń wá bí yẹn ń sìn ẹ̀fọn wá mọ́ nígbà tẹ́ ti sí bẹ́ẹ̀ wọn ò ní wá mọ́ nígbà tá a bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà yọmọ wá tá a bá ti sí mọ́ wọn ò ní wá mọ́ ṣètò wa stand Ọlọ́run bá tó ní mí yọmọ bẹ pẹ̀lú yín òun ní bẹ pẹ̀lú yín tẹ́ fi tàsìkò yìí yọmọ bá pàǹjọ yẹn náà ó ti tán náà yẹn àwọn tó pàǹjọ yẹn sì yọ tán wá tán ṣe nǹkan àwọn dàá sí ìwọ̀n mọ́ sótẹ́ bá ti padà sínú ìlú ẹ̀mọ́ ẹ̀sẹ̀ bí ojú ìfọ̀n tẹ́mọ́ láti wọn káwọn èèyàn lè mọ ṣètò wa stand àwọn tó bá wá ẹ̀mọ́ fi hàn wọn pé àwọn tó pàǹjọ tó gún ṣẹlẹ̀ lóyún táwọn kan dé wọn kà dédé wọn ní kẹ kó nílùú àwọn torí ọ̀rọ̀ àlùmọ́nì fẹ́ níní o gbòdì nǹkan kẹtẹ níwọ̀nyí àwọn kùsà iná fẹ́ jì kì í ṣe pé nǹkan tán wọ́n dẹ̀ rí pé táwọn bá pààyàn táwọn lè ní kó nílùú àwọn ẹ̀ ní sá wọn ò lè mọ jí nǹkan lójú yìí tó ń gbà wọn ẹ̀yin ọ̀dẹ̀ níbọn àfọlọ́hún ládàá àfọlọ́hún Ọlọ́run bá tó wá lágbára ju gbogbo wa lọ pátápátá yóò bá wà pẹ̀lú yóò bá mi dó tì òun ní dó tì yẹn èmi ló lè dó tì yẹn lọ títí nígbà díẹ̀ ni bọ́ bá tó ní mí òun ò ní kú lọ́dọ̀ yẹn rárá tí a bá kú lọ́dọ̀ rẹ̀ ló ṣùgbọ́n náà bá ti kú lọ́dọ̀ Ọlọ́run náà mo wà pẹ̀lú wa ni ẹ̀bọ́ kú lọ́dọ̀ àwọn pásọ̀ lọ́dọ̀ yìí mo mọ̀ wọn náà lóko wọn ní chọ́ọ̀chì níbi Ọlọ́run jìnnà sí wọn àwọn sọ fọlọ́n Ọlọ́run kò lù wá tọ́lọ́run bá ti kó lù yín ògùn ní wọ bí mọ́ ìfẹ́ mọ̀ Ọlọ́run ti padà nígbà tí mi ti lè wá ń bí tí kábẹ̀ sílẹ̀ ti padà wọnú ìlú yìí ògùn ti sẹ́ ebi nìbẹ́ lè dé mọ́ láti bí ọdún kẹlẹ́ ti dé náà nìyẹn ẹ ti dé nìyẹn baba ẹ ti dé padà sẹ́túbẹ́ tí mo wí yẹn látọ̀ la lọ ẹni bá fẹ́ wọnú oko ẹ̀wọ̀ ko ẹgbà Ọlọ́run bẹ pẹ̀lú yín èmi ò ní sọ fún àwọn bẹ pẹ̀lú yín Ọlọ́run bẹ pẹ̀lú yín tí wọ́n bá fa aṣọ yín bìkan lágbègbè ìlú tá a bá gbọ́ pé ibìkan náà ti wá fa aṣọ yín mo fi Ọlọ́run búra fún yín á wọ ìlú yẹn á gba ìlú yẹn jẹ́ta gbára ìjọba òníkà ìlú ibi tó bá tún ti lẹ́wọ̀n wá ká imọ́ nílùú yìí torí pé àwọn tó ń rìn yín náà rí pé mo ti wá bí mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra fún yín bí ní sọ kẹ́kẹ́ náà ṣe o tí àwọn kan bá tún lu agbára tí wọ́n ń lò yẹn wá ká imọ́ nílùú yẹn ń bí èmi gẹ́gẹ́ máa lọ ká imọ́ nílùú wọn wọ́n dẹ̀ sọ pé àwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé á wọnú ìlú tiwọn náà á wá jẹ́ kí wọ́n mọ̀ pé ìlú olú èyàn kì í tu tó mọ́ ọ̀rọ̀ ìjọba ẹ tètè dá sí o kó tó di pé ó bùrẹ́kẹ́ o torí pé táwọn náà bá lọ ka ọmọ náà lù wọn agbára yẹn lè mọ̀ fẹ́ ka mọ́ ọdẹ lè fọ òṣèlú dẹ̀ ti dé ọjọ́ yé wa òṣèlú ti bẹ̀rẹ̀ ẹ tètè ṣe nǹkan sí kó bá kó bá nǹkan òṣèlú ti ń bọ̀ káyé bá mọ̀ sunkún pé ẹ̀ ṣe dáadáa ẹ̀ sì mo dúpẹ́. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.